Ẹ̀yin ará ilé èwo lẹ ṣe àlàáfíà ní abá yín gbogbo ilé ńkọ́? Orúkọ mi ni Máṣọ́lá, mo kí yín káàbọ̀ sí Máṣọ́lá Gist TV. Gist tèmi wọ́n ní kábíyèsí, wọ́n ní níwájú àwọn fámílì wọn, wọ́n ní wọ́n visit wọn ní Akure, wọ́n ní wọ́n bless wọn, wọ́n ní kí àwọn fámílì àwọn bá wọn bless wọn láti crown wọn. Ẹ̀yin èèyàn ilé, ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú gist yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Máṣọ́lá, mo kí yín káàbọ̀ sí orí gist tèmi. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ńkọ́? Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín fún àdúrótì yín lórí channel mi. Gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe, tẹ́ ń share, tẹ́ ń comment, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣeun, Ọlọ́run Elédùmarè aláàánú á wà pẹ̀lú gbogbo yín. Bí a ṣe gbọ́, a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè Nàìjíríà ní ilẹ̀ bàbá wa. Ẹ̀yin èèyàn ilé tẹ́ bá ti subscribe, ẹ lọ subscribe o, so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè lọ́lá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Gist tèmi wọ́n ní kábíyèsí ní kí wọ́n bá wọn bless Queen Naomi, kan crown Queen Naomi o níwájú àwọn family wọn. Kábíyèsí bless Queen Naomi o, wọ́n ṣàdúrà fún Queen Naomi, wọ́n ṣàdúrà àtinúwá. Tí ẹ mọ̀ téèyàn bá ń ṣàdúrà àtinúwá, àdúrà tóbi ń ṣe fọ́mọ, wọ́n ṣe fún Queen Naomi, wọ́n bless wọn, wọ́n wá ní kí àwọn family àwọn kan bá wọn bless wọn, wọ́n wá crown wọn. Ẹ̀yin èèyàn lé Queen Naomi, mi mọ nǹkan tí mo lè fi qualify Queen Naomi, ṣùgbọ́n tá a bá ń qualify obìnrin, ẹ jẹ́ ká pe Queen Naomi lọ́kìn. Okay? From inner and outside, she's beautiful. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú Queen Naomi. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú kábíyèsí. Kábíyèsí sọ fún Queen Naomi nǹkan tó dé tí àwọn ò fi lè do without Queen Naomi, nǹkan tó dé tí àwọn ò fi lè fi Queen Naomi sílẹ̀, gbogbo ẹ̀ ni wọ́n ṣàlàyé fún Queen Naomi. Ẹ̀yin náà ẹ mọ̀ wípé ìyàwó téèyàn bá ní tó jẹ́ pé ìgbà téèyàn fẹ́ gbogbo nǹkan ó ń lọ déédéé, ìyàwó gidi nìyẹn, ìyàwó alálùbáríkà nìyẹn. Àtìgbà tí kábíyèsí ti fẹ́ Queen Naomi, wọn ò kábàámọ̀ rí. Eku ń ké bí eku, gbogbo nǹkan ló ń ṣẹlẹ̀ bó ṣe yẹ kó ṣẹlẹ̀, kò sí wàhálà, kò sí dààmú. Ẹ mọ̀ pé ìgbà tí kábíyèsí fẹ́ Queen Naomi, a gbọ́ wàhálà rí láàrin àwọn méjèèjì. Ìdùnnú, ayọ̀, ìbùkún, oríṣiríṣi ìdùnnú ni. Ẹ̀yin náà wo gbogbo ìgbà tí kábíyèsí bá ń ṣe ayẹyẹ ní palace bí ọlọ́jọ́ and all that, ẹ wo happiness tó máa ń wà ní ojú kábíyèsí. Anytime tó bá ti jókòó ti Queen Naomi, happiness ló máa ń wà lójú kábíyèsí, ìdùnnú ló máa ń wà nínú palace yẹn gangan. Àtìgbà tí kábíyèsí ti lọ gbá àwọn olórí dé báyìí, ní nǹkan tí ń ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn lé, kò ṣeé fẹnu sọ, ẹ ṣáà jẹ́ ká dé mọ̀. So kábíyèsí wọ́n dúpẹ́ lọ́wọ́ Queen Naomi, wọ́n ṣàdúrà fún Queen Naomi níwájú àwọn family wọn, níwájú àwọn ẹ̀gbọ́n wọn àti àwọn family. Wọ́n dúpẹ́, wọ́n dẹ̀ ṣàdúrà fún wọn. Àdúrà wo lobìnrin tó ń wá lẹ́nu ọkọ ẹ̀ tí kò bá ń ṣe èyí? Àdúrà náà á dẹ̀ mọ yín lágbára Ọlọ́run. Queen Naomi, kábíyèsí wọ́n ní táwọn bá ń sọ̀rọ̀ nípa Queen Naomi, wọ́n láwọn èèyàn máa question àwọn, wọ́n láwọn èèyàn máa bẹ̀ àwọn ní oríṣiríṣi question. Kábíyèsí náà mọ nǹkan tójú wọn rí lẹ́yìn ìgbà tán fi Queen Naomi sílẹ̀. Àwọn náà mọ nǹkan tójú wọn rí. Ṣé ẹ mọ̀ pé àwa yìí á rí inú wọn, àwọn náà rí inú wọn, náà rí inú ara wọn. Àwọn náà mọ nǹkan tójú wọn rí nínú palace. So ó easy fáwa láti máa sọ̀rọ̀, ó easy fáwọn olóyè láti máa sọ̀rọ̀ ẹ pé obìnrin pọ̀ ṣùgbọ́n obìnrin ò dàbí obìnrin. Lẹ́yìn ìgbà tí kábíyèsí fẹ́ obìnrin 5 lé Queen Naomi, èwo ló dàbí Queen Naomi nínú wọn? Kò sí. Kábíyèsí ti sọ gbogbo àwọn ọ̀rọ̀
bí àwọn ò ṣe lè fẹ́yàwó kan oríṣiríṣi nítorí pé wọ́n ní pé ìdí tí àwọn fi fẹ́ àwọn ìyàwó yìí ni pé àwọn fẹ́ wọn fún palace ní gbogbo ẹ̀ láti gbọ́. Ṣùgbọ́n kókó inú nǹkan táwa ń sọ lénìí òun ni àdúrà tí kábíyèsí ṣe fún Queen Naomi. Àdúrà ìgbéga, àdúrà ìbùkún, àdúrà láti inú ọkàn wá. Ṣó ti yé yín? Wọ́n fi lélẹ̀ níwájú àwọn fámílì wọn wípé aya mi ní, olólùfẹ́ mi ní, ẹni tí ọkàn mi fẹ́ ní. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré o. A lè rọra sọ báyìí bọ̀ kì í ṣe nǹkan tá a lè rọra sọ. Nǹkan tó deep ni. Nǹkan tó deep ni. Nítorí pé kò sí ẹni tí kábíyèsí ṣerú àdúrà yẹn fún tó jẹ́ ìyàwó wọn. Queen Naomi nìkan ló gbà rí. Queen Naomi nìkan ló gba àdúrà yìí rí. Bí a ṣe gbọ́ allegedly. Ṣó ti yé yín? Kábíyèsí wọ́n mọ rírì nǹkan tí Queen Naomi kó nínú ayé wọn. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé Queen Naomi ń jagun fún kábíyèsí lọ́sàn-án àti lóru ni pẹ̀lú àdúrà àti àwẹ̀. Obìnrin wo ló lè ṣe? Obìnrin wo ni wọ́n lè sọ sí àwẹ̀ ọlọ́jọ́ méje tó lè gbà? Queen Naomi ti ṣe rí dáadáa. Ẹ̀yin èèyàn wọ́n ti jìyà. Àsìkò tó yẹ kán gbádùn ni wọ́n dẹ̀ máa gbádùn kalẹ̀ ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé, gist tá a mú wá ní wọ́n ní kábíyèsí lọ s'Ákúrẹ́, wọ́n fa àwọn fámílì wọn lọ pé kán lọ ṣàdúrà fún wọn. Kábíyèsí dẹ̀ bless wọn. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo wa o. Ní agbára Ọlọ́run gbogbo nǹkan tá à ń fẹ́ wípé kí ó ṣẹlẹ̀ nínú pálàsì yẹn sí rere òun ló máa ṣẹlẹ̀. Queen Naomi máa wọnú pálàsì yẹn pẹ̀lẹ́rọ̀ ni àti ìfọkànbalẹ̀. Kò ní sí ewu, kò ní sí ìjọ̀gbọ̀n, kò ní sí wàhálà ní àṣẹ Ọlọ́run. Gbogbo etí tó ń gbọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run Elédùmarè á dá sí ọ̀rọ̀ tẹ̀yin náà o. Gbogbo nǹkan tẹ̀ ń dáwọ́lé á yọrí sí rere o. Ìdùnnú ayọ̀ ló máa jẹ́ tiyín o. Please share this video, like and subscribe. God bless you all.